gbàrà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó kúrò ní orílẹ̀-èdè England lásìkò tí ọba ìlú England ọba Charles kẹta tí ó pè láti ṣe ẹ̀yẹ fún òun àti ìyàwó ẹ̀ ìyẹn sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu ìlú Èkó ṣòṣe ìyẹn ìlú Èkó tààrà ìní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló balẹ̀ sí ló padà sí tí kò balẹ̀ sí ìlú Àbújá gẹ́gẹ́ bí iṣẹ́ tó sì jẹ́ pé ó ní ìdí pàtàkì nítorí pé àwọn àgbà lọ wọ́n bọ̀ wọ́n ní bí kò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lù tó sì jẹ́ pé àṣírí ìdí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ò fi padà sí ìlú Àbújá ní kété tó ń ti orílẹ̀-èdè England bọ̀ tó fi jẹ́ pé ìlú Èkó ló balẹ̀ sí ó ti tú sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ ẹ rántí wípé nínú ọ̀sẹ̀ tó kọjá ní ọba Charles kẹta ti orílẹ̀-èdè England ní ó gbàlejò ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìyàwó ẹ̀ fún odidi ọjọ́ méjì èyí tó jẹ́ pé àpọ́nlé ńlá tí wọ́n ti ṣe fún olórí orílẹ̀-èdè kan tẹ́lẹ̀ tipẹ́ ni wọ́n ṣe fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìyàwó ẹ̀ bákan náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló tún lo àǹfààní náà láti buwọ́lu àwọn àdéhùn àti àjọṣepọ̀ pẹ̀lú àjọsọ kan pẹ̀lú orílẹ̀-èdè United Kingdom ìyẹn orílẹ̀-èdè England láàrin àwọn àti Nàìjíríà láti jẹ́ kí ìtẹ̀síwájú kó tó dé bá orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ méjì tí wọ́n fi gba àlejò ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n fi ṣe ní àlejò ọ̀pọ̀ èèyàn ló ti rò yí pé bàbá náà yóò lo òpin ọ̀sẹ̀ ní orílẹ̀-èdè England kó tó padà sí orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìyàwó ẹ̀ náà padà sí orílẹ̀-èdè Nàìjíríà ṣá o ilé ìjọba alábùjá tí wọ́n pè ní Aso Rock tàbí Aso Villa inú ọ̀pọ̀ èèyàn gbàgbọ́ pé Tinubu yóò balẹ̀ sí gẹ́gẹ́ bí ìṣe ẹ̀ ṣùgbọ́n tó jẹ́ kàyéfì fún àwọn èèyàn pé Tinubu ò balẹ̀ sí ìlú Àbújá o láti ìlú London tó ti gbéra ìlú Èkó ìlú ní kí wọ́n máa gbé òun bọ̀ ní kíákíá ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ látọ̀dọ̀ àwọn tó súnmọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé bí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lù ó ní ìdí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ò fi padà sí Aso Rock tó kọ́kọ́ gba ìpínlẹ̀ Èkó wá yàtọ̀ sí pé ààrẹ ó wá kírun ìtúnu àwẹ̀ àwọn mùsùlùmí ní ọjọ́ Ẹtì tí ṣe Friday ọ̀sẹ̀ tó kọjá ní ibi táwọn mùsùlùmí ti máa ń kírun yídì ní Dodan Barrack ní agbègbè Ìkòyí ní ìpínlẹ̀ Èkó tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ọ̀rọ̀ òṣèlú ọdún 2027 ló jẹ́ ìdí pàtàkì tí Tinubu fi balẹ̀ sẹ́kọ̀ọ́ tí ò gba Àbújá lọ àgbẹ̀ pé Tinubu ó fẹ́ ṣèpàdé pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ àti àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Èkó lórí ẹni tí yóò di gómìnà ìpínlẹ̀ Èkó ní ọdún tó ń bọ̀ tí ó gbàjọba lọ́wọ́ gómìnà Olúṣọlá Babájídé Sanwó-Olú eléyìí gan ìlà gbọ́ wípé ó jẹ́ kí Tinubu kó kọ́kọ́ wá sí ìpínlẹ̀ Èkó kó tó di pé ó padà sí ìlú Àbújá tá a sì gbọ́ pé yóò fi òpin ọ̀sẹ̀ náà yóò fi bá àwọn alẹ́nulọ́rọ̀ àti àwọn olóṣèlú ti ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Èkó yóò fi bá wọn sọ̀rọ̀ yóò sì bá wọn ṣe ìpàdé kó tó padà sí ìlú Àbújá.